Ìjàpá rèé, ó fẹ́ràn oúnjẹ. Ó lóúnjẹ lọ̀rẹ́ rẹ̀, wọ́n lè fi oúnjẹ mú un lọ tà lẹ́rú. Inú rẹ̀ kò dùn sí pípé tí kò lè bá àwọn ẹyẹ pé sí ilé ọ̀rẹ́ rẹ̀ àdán. Nígbàkúùgbà tí eléyìí ní bá ní ṣíṣe, kí ni ọ̀rẹ́ òun ṣe lè máa wá sílé òun wá jẹ àsè? Kí òun náà má lè lọ bá jẹ tirẹ̀. Ǹjẹ́ ìrẹ́jẹ kọ́ ni èyí bí? Òun ní láti ta ọgbọ́n kan kí òun lọ jẹ àsè ní ilé àdán ní ọjọ́ kan. Ó bẹ̀rẹ̀ sí ń ronú ohun tí yóò ṣe. Ní ọjọ́ kan, ìyàwó àdán bí ọmọkùnrin kan. Èyí ni ọmọkùnrin kan ṣoṣo tí àdán tí ì bí. Gbogbo ọmọ rẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ tí ó ti bí, kíkí obìnrin ni wọ́n. Ẹ̀yin náà lè fi ojú inú wò bí inú àdán yóò ti dùn tó nígbà tí ìyàwó rẹ̀ bí ọmọkùnrin. Ayọ̀ náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Gbogbo àwọn ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ni ó ń bá àdán yọ ayọ̀ ọmọ tuntun yìí. Wọ́n sì ń fún un ní ẹ̀bùn gẹ́gẹ́ bí àwọn tiwọn. Àdán yóò fẹ́rẹ̀, ó ń kùn wọlé, ó ń kùn jáde. Ó ń múra ìsọmọ lórúkọ alárinrin. Ó ti sọ fún gbogbo àwọn ẹyẹ pé kí wọ́n fọ inú wọn, kí wọ́n lo oògùn ìgbọ̀nsẹ̀, kí inú wọn bá lè ráyè gba oúnjẹ. Ìjàpá náà pinnu lọ́kàn rẹ̀ pé dandan gbọ̀n àríyá yìí, jíjẹ àti mímu yìí kò ní ṣe ẹ̀yìn òun. Ó bá ìyàwó rẹ̀ dì í, ó sọ fún un, ó ní yán níbo, mo ní ọ̀rọ̀ kan láti sọ fún ọ.